èèyàn 32 jáde láyé nínú ìjàmbá ọkọ̀ ojú omi ní ìpínlẹ̀ Niger. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà NEMA ti ní èèyàn 32 òun ló ti pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ ojú omi èyí tó máa wáyé ní ìpínlẹ̀ Niger ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Agbẹnusọ fún NEMA Abdullahi Babahara ó máa sọ fún àwọn oníròyìn ní òwúrọ̀ Ọjọ́bọ̀ pé èèyàn 8 òun ni wọ́n sì ń wà nígbà tí wọ́n ti dóòlà 50 èèyàn láàyè. Ṣáájú ní Hara ló mà ti sọ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́rú Wednesday pé àwọn tó mà bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà lọ wọ́n mà tó 60 àmọ́ tó ní ọ̀rọ̀ kò mọ̀ rí bẹ́ẹ̀ mọ́. Ó ní ohun tó ṣokùnfà ìjàmbá náà ó ní èrò àkójù tí wọ́n kó sínú ọkọ̀ náà tí ọkọ̀ náà sì forí sọ igi nínú odò ló mà jẹ́ kó dànù. Hara sọ wípé ìjọba mà ti gbé ìgbìmọ̀ kankanlẹ̀ tí wọ́n ń pè ní water marshal tí wọ́n máa rí sí iye èrò tí wọ́n máa ń kó sínú ọkọ̀ ojú omi àti pé àwọn èrò wọ́n wọ aṣọ ìdáàbòbò tí wọ́n bá fẹ́ wọnú ọkọ̀ ojú omi ó ló ń gbàgbọ́ pé àwọn ẹ̀ṣọ́ ààbò náà wọn kò sí ní ẹnu iṣẹ́ nígbà tí ọkọ̀ ojú omi náà tó máa gbéra kúrò ní èbúté tó sì ní ìwádìí tí ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ìpínlẹ̀ Niger ó ní ìpínlẹ̀ tó mà tóbi jùlọ ní Nàìjíríà èyí tó máa ń mú àwọn èèyàn kí wọ́n rin ìrìn àjò gba orí omi nítorí pé ọ̀nà náà rí ó máa ń yá ìjọba ti máa ń kàn nípa fáwọn tó bá fẹ́ ṣe ìrìn àjò gba orí omi láti máa wọ aṣọ ìdáàbòbò tá a mọ̀ sí life jacket nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìrìn àjò àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn ó ní kì í tẹ̀lé òfin yìí. Ní oṣù kejì ọdún yìí mínísítà fún ètò marine and blue economy Adégbóyèga Oyètọ́lá ó mà gbé ìgbìmọ̀ kankanlẹ̀ láti dènà ìjàmbá orí omi ní Nàìjíríà tí iléeṣẹ́ náà tó sì kéde pé àwọn máa pín aṣọ ìdáàbòbò 42,000 káàkiri ìpínlẹ̀ 12 tí ìrìnnà ojú omi tó ti ń wáyé ní oṣù karùn-ún ọdún yìí ní níwà òun ló bẹ̀rẹ̀ ìkéde pé láìsí aṣọ ìdáàbòbò kò ní sí ìrìn àjò. Èèyàn 27 ó ti pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ ojú omi kan èyí tó wáyé ní agbègbè Gauzawa ní ọ̀nà Malale sí Kanji ní ìjọba ìbílẹ̀ Bogu ní ìpínlẹ̀ ti Niger ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ kejì oṣù kẹsàn-án ní ìjàmbá ọkọ̀ náà ló mà wáyé gẹ́gẹ́ bí àwọn tí jàmbá náà tó ṣojú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nǹkan bí aago 12 ọ̀sán ní jàmbá náà mà wáyé tí àjọ tó ń rí sí ìrìnnà ojú omi ìyẹn National Island Waterway Authority NIWA tó sì dé síbi ìjàmbá náà ní nǹkan bí aago 1 ọ̀sán láti dóòlà àwọn èèyàn. Ọkọ̀ ojú omi náà tó jẹ́ onípákó oníròyìn máa sọ wípé ó mà kó èrò 138 tó sì dànù ní ọ̀gángan Ṣàgúnù Dúngà ní odò Kanji. Àjọ NIWA ó wá sọ wípé àwọn ọkùnrin 54 obìnrin 62 àtàwọn ọmọdé tí wọn kò sọ iye wọn ni wọ́n mà mórí bọ̀ níbi ìjàmbá náà látàrí pé wọ́n wọ aṣọ ìdáàbòbò lórí omi. Alákòóso àjọ NIWA fún ẹkùn Niger àti Kwara Akápò Adébóyè ó mà sọ wípé iṣẹ́ ìdóòlà ó sì ń lọ lọ́wọ́ tí wọ́n sì ti yọ ọkọ̀ ojú omi tó rí ọ̀hún. Ó wá ṣàlàyé pé àwọn àjọ NIWA ti Nimbuza NIWA River Marshal àwọn ẹ̀ṣọ́ ààbò àtàwọn olórí ìlú ni wọ́n jọ pawọ́pọ̀ ṣiṣẹ́ ìdóòlà náà. Bákan náà ló máa fi kọ́rọ̀ rẹ̀ pé iṣẹ́ máa ń lọ lọ́wọ́ láti pẹkun ààbò àwọn èèyàn lórí omi láti rí dájú pé irúfẹ́ ìjàmbá báyìí kò wáyé mọ́. Àwọn aráàlú tó fi mọ́ àwọn tó ń ṣiṣẹ́ ọkọ̀ ojú omi àwọn náà jẹ́jẹ́ láti ṣe ìrànwọ́ fún NIWA láti rí dájú pé wọ́n mú ààbò ẹ̀mí àwọn èèyàn ní ọ̀kúnkúndùn lẹ́nu iṣẹ́ wọn Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó fèrè ṣíṣe mi àti yín